Africa Content TV. Àwọn òkè dùn bí. Lẹ́yìn tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa lọ́wọ́ ọjọ́ òní. Mo fẹ́ kí gbogbo wọn ṣe kábíyèsí fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ẹ jọ̀ọ́ bẹ̀rẹ̀ ìdè kò sí táì lónìí. Kò sí táì, please. Gómìnà wa, lídà wa, ọ̀gá wa, olóríire ọmọ Ìbàdàn, onífẹ̀ẹ́ Ìbàdàn, gómìnà Olúwaṣèyí ọmọ Mákindé ẹ bá ṣe ẹsẹlẹsì o. Ṣèyí ẹ̀dá. Ṣèyí ẹ̀dá. Ṣèyí ẹ̀dá. Gómìnà ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe lónìí àmọ́ torí pé ọ̀rọ̀ Ìbàdàn ní ìlọ́jẹ́ kan wá. Ìyàwó Ìbàdàn tó ti di ọmọ Ìbàdàn báyìí, ìyá wa Excellency Chief Mrs. Makinde ẹ bá ṣe ká lọ́nà fún ìyá o. Ẹ bá ṣe ká lọ́nà o. Ẹ bá ṣe ká lọ́nà o. The Honourable His Excellency Deputy Governor of Oyo State, Barrister Abáyọ̀dáwà, ọ̀gá tèmi látọjọ́ tó ti pẹ́ nínú iṣẹ́ lọ́yà. Gómìnà wa làwọn lọ fún holiday látọ̀ the 5. Wọ́n ti kọ lẹ́tà sí House of Assembly pé àwọn gbé ìjọba lé Báyọ̀ Lawal lọ́wọ́. Sẹ́rí pé inú ọkàn gómìnà balẹ̀ pé dẹ́pútì tó wà lóyà ni ẹjọba kékeré bàbá ọpẹ́ láyé o. Ìyàwó dẹ́pútì gọ́vnà adúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì bàbá wa. The Honourable Justice Chief Judge of Oyo State, Justice Yerima, ably represented by Honourable Justice Dìran Akíntola. Dìran Akíntola ọmọ bàbá wa SLA láti Ògbómọ̀ṣọ́ ni àmọ́ ìyá rẹ̀ ọmọ Ògbómọ̀jẹ́ Ìbàdàn ni. So ọmọ Ìbàdàn náà ni jọ́ọ̀jì tó wá lónìí o. Ẹ bá ní ká lọ lẹ fún jọ́ọ̀jì wa o. Mo kí ìyá wa SAN làwọn Senior Abiyamọ of Nigeria, Chief Mrs. Muti Ládọjà. Ẹ bá sọ ká lọ lẹ fún ìyá o. Kábíyèsí wa kan máa wá láti Ògbómọ̀ṣọ́ ògbẹ́tò òfin pẹ́tù ẹjọ́ bá ṣe kábíyèsí fún bàbá. Ẹ bá ògbẹ́tò òfin dẹ́rù. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ gbogbo àwọn bàbá tó wà ń jókòó, bàbá wa Pílẹ̀ Mákindé, bàbá wa ààrẹ Mùsùlùmí, bàbá wa ààrẹ Ìbàdàn land tí wọ́n wá sọ́jú wọn. Mo fi gbogbo tí kí gbogbo àwọn commissioners wa torí àlọ́jọ́ Mùsùlùmí. Agon chairman, adúpẹ́ lọ́wọ́ yín fún àdótì. Gbogbo commissioner, our chairman and other Oyo State government functionaries. Dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ń dúró ti gómìnà wa ìní gómìnà wa fi ṣe àṣeyọrí. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo affiliated clubs of Central Council of Ibadan Indigenes. Ní òní 163 clubs ìlú were represented nínú Liberty 163 clubs.
PCI ìtẹ̀síwájú l'Ìbàdàn. Ọ̀rọ̀ gómìnà wa ìsọ̀nì láti sọ. Ìlú Ìbàdàn ní ààfin tuntun, which has been adjudged as the best palace in the whole of Africa. Ẹjọ́ ẹ̀pàtà fún gómìnà wa lẹ́ẹ̀kan sí. Our government promised us and he's fulfilled his promise 100%. We ẹ̀pàtà fún gómìnà. I went to the governor. I told the government that we want to do this thing within 6 months. Governor sì dìde gẹ́gẹ́ ọmọ Ìbàdàn. A parí rẹ̀ láàrin oṣù méje. Ẹ̀pàtà fún gómìnà wa. Bí àwọn Mùsùlùmí ọ̀sẹ̀ wí, wọ́n rà fánáwó mákànnà àbíyà. Gómìnà wọ́n lò less than 3 years lókù. Àmọ́ ibi tó ga ìlànà fẹ́ gómìnà wa o. Ìmáàmù Ìbàdàn ti ní kí gómìnà wa mọ̀ tọrọ sẹ́nétọ̀ o. Ìtọ́jú sẹ́nétọ̀ lọ o ní kí gómìnà tọrọ ọlọ́wọ́ ti ṣe fún. Àdúgbò ọ̀sẹ̀ Ìbàdàn tó bí gómìnà wa rẹ̀ bàbá wa kábíyèsí wà lágbègbè wa rẹ̀. Ìgbàgbọ́ mi ni pé tọdún tí ń bọ̀ yóò tún bí Dubai lọ. Àmọ́ mo fẹ́ sọ méjì nínú àwọn tó fẹ́ fún award. Her Excellency Chief Mrs. Makinde, torí àmọ̀ pé wọ́n fẹ́ wá Ìbàdàn, wọ́n bímọ fún wa. Àwọn náà ti di Ìbàdàn látọ̀ni lọ sára gbà bẹ́ẹ̀. Our Deputy Governor Ìbàdàn gbèmí làwọn. Ìbàdàn ní ọ̀gá mi ti níyàwó ló ti bí gbogbo ọmọ ẹ̀rọ ṣe lọ́yà tó ti succeed. Àwọn náà ti dánmọ́ Ìbàdàn látọ̀ni lọ sára gbà bẹ́ẹ̀. Ẹ ṣé gómìnà wa iwájú lẹ́ẹ̀mọ̀ lọ. Ẹ bá ń gbọ́ mọ́ òkè, ẹ bá ń gbọ́ mọ́ òkè, ẹ bá ń gbọ́ mọ́ òkè. Ọmọ òkè dùn ún bí. Ẹ ṣeun, inú ẹni èédùn kápá mọ́ra ni PG fi ṣe. Lẹ́ẹ̀kan.